Ẹ káàbọ̀ sórí ìkànnì Òwérèké TV tí ò ní bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín tí ẹ̀ ń wo ìkànnì yìí. Ẹ jọ̀wọ́ ẹ bá mi like, ẹ bá mi subscribe. Lórí ìkànnì yìí ni a ti ń ṣe àgbéyẹ̀wò àwọn ẹ̀kọ́ àti àwọn àǹfààní èyí tí a lè rí kọ́ lára àwọn ẹranko èyí tó ń bá ènìyàn gbé àti èyí tó ń gbé nínú aginjù tí wọ́n jọra wọn ṣùgbọ́n tí ìṣe àtiwá wọn tó ṣe ọ̀tọ̀ọ̀tọ̀. A ti sọ̀rọ̀ nípa àgùntàn àti ewúrẹ́. À ń sọ nípa ẹranko ìmíì èyí tó ń bá àwọn ẹranko tó burú jù gbé nínú aginjù. Ẹranko náà ni àgbọ̀nrín. Lónìí ẹ jẹ́ ká jọ sáré kọ́ ẹ̀kọ́ kékeré lára àgbọ̀nrín. Ṣé rí àgbọ̀nrín kò kí ń pariwo, pàápàá nígbà tí ewu bá ń bọ̀. Ó máa dákẹ́, ó máa ní sùúrù, ó máa wà ní ìṣọ́ra. A máa wò ó pé ibo ni ewu yìí ti ń gbà bọ̀? Báwo ni mo ṣe lè ṣe tí mo lè borí ewu yìí? Torí àárín àwọn ẹranko burúkú òun ni àgbọ̀nrín tó ń gbé. Inú ewu ló máa ń wà ní gbogbo ìgbà, ṣùgbọ́n pẹ̀lú sùúrù tó ní àti ìṣọ́ra ó máa ń borí gbogbo ewu ní gbogbo ìgbà. Ní ayé yìí kì í ṣe gbogbo nǹkan ló ní èsì, kò ń ṣe gbogbo ìjà òun ló yẹ ká máa jà, kò ń ṣe gbogbo ọ̀rọ̀ òun ló yẹ ká máa dá sí. Ṣẹ́rí tá bá dákẹ́ nígbà míì kò ń ṣe pàgọ́ àbí aya òpònú, rárá o, ọgbọ́n ni. Nítorí pé inú ewu òun ni àwa ènìyàn ń gbé ní ọ̀pọ̀ ìgbà. Fún ìdí èyí ní ìgbà míì ká dákẹ́ ká máa wòye, ó máa ràn wá lọ́wọ́ láti má jẹ́ ká kó sínú ewu ní ìgbà míì. Àwọn ẹlòmíì wọ́n sì máa ń sọ̀rọ̀ púpọ̀, nínú ewu náà tí ń rìn tó ti ń jẹ, wọn ò ní wòye, wọn ò ní wo gbogbo ẹ̀, wọn ò tiẹ̀ mọ̀ kankan tí wọ́n títí tán fi máa já sínú ewu. Ṣùgbọ́n àgbọ̀nrín láàrin ewu ló ń gbé, ó sì yè, kì í ṣe kó ń pariwo ṣùgbọ́n máa ń wòye. Nígbà tí ayé tàwa ayé ariwo ni, ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ pẹ̀lú àgbọ̀nrín, pẹ̀lú sùúrù àti ìdákẹ́jẹ́jẹ́. Ó yè láàrin ewu, ó sì yè láàrin àwọn ẹranko. Màá dánu dúró ná, tó bá tún dìgbà míì màá mú ẹ̀kọ́ míì wá èyí tí a lè kọ́ lára ẹranko míì èyí tí ó fẹ́ jọ àgbọ̀nrín, ewúrẹ́ àti àgùntàn ṣùgbọ́n tí ìwà àti ìṣe wọn náà tó yàtọ̀ tí a sì lè rí ẹ̀kọ́ tó dára kọ́ lára wọn. Ẹ ṣé fún àkókò yín.